ẹni tó bá máa jẹ Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn ó gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí oyè kan ló ti kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Ìkan nínú àwọn oyè tí máa kà sílẹ̀ yìí ló ti kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó bá máa jẹ Olúbàdàn ti ìlú Ìbàdàn. Tàkọ́kọ́ ni mọ́gàjí agboolé, ìkejì ni kábíyèsí ìlú, ìkẹta ni olórí ìletò. Èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta ló kọ́kọ́ gbọ́dọ̀ jẹ? Yorùbá dùn lásà, ó dùn lásà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn létè, ó dùn létè. Yorùbá dùn níṣe, ó dùn níṣe. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn níwà, ó dùn níwà. Ẹ kú ilé làkàrà lé, ẹrè wá làákérò ọ̀nà. Tó bá ti tójọ́ méjì mẹ́ta, ẹ kú àti làákìra ẹni. Atukù yín káàbọ̀ sórí ètò yìí, ètò yín, ètò wa Yorùbá wa lórí ìkànnì African Children Network náà láti ń kí yín lábẹ́ àkóso bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Èmi náà ni ẹ ti ń dé bá nígbà gbogbo. Èmi náà ni Olúwayẹmí Aya Dada. Èmi ni mo forí yan gíṣà mi sílé kí mi mọ̀ sí náà ìlódé o. Èmi lọmọláwú, èmi lọmọláwú àlàká, àlàká àpáàrà. Irú ọmọ ju wòde, èmi lọmọ olóbì kan o tèrèrè. Èmi lọmọ olódò kan ò tàràrà. Èmi lọmọ olódò kan ó sàn wéréke, ó sàn wéréke, ó dẹ̀yìn kò lé ọ sílẹ̀, ó dà bàtà. Aṣákẹ́kẹ́ ò gbọ́dọ̀ bù mú, abàbàjà ò gbọ́dọ̀ bù wẹ́sẹ̀. Òbúrú onísọ̀bọ̀rọ̀ nìkan ní ó bomi odò náà gbé. Sọ̀bọ̀rọ̀ lèmi, ó di dandan kí n máa bú alábẹ́ ni. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò yín, ètò wa Yorùbá wa. Mo lérò wípé ẹ ti fìdílé nǹkan o, ẹ sì ti wá nǹkan fìdílé. Mo gbàládùra wípé ojú tẹ́ fi ń wò wò ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa náà kò ní di. Ẹ̀yin láàmọ̀dé bá nígbà gbogbo. Ẹ ṣé púpọ̀. A tún ti kó àwọn ọmọ wa wá sórí ètò lónìí yìí. Lábala tẹ́ bá ń wo abala kìíní àti abala kejì, àwọn ọmọ náà gan-an wọ́n ró dẹ́dẹ́, wọ́n dúró re, ojú wọn gún régé lónìí. Èyí túmọ̀ sí wípé a tún ti ṣetán láti tún rí àwọn ọmọ tó mọ èdè, tán mọ àṣà, tán sì mọ ìṣe Yorùbá ni. Àní èdè Yorùbá, àṣà Yorùbá, ìṣe Yorùbá kò ní parun. Èyí ló mú mi dá orin wípé Yorùbá wa, Yorùbá wa, Yorùbá wa, Yorùbá wa, tiwa láṣà ọmọlúàbí, tiwa lédè ọmọlúàbí, tiwa tún ní ṣe ọmọlúàbí. Àwa ọmọ Odùduwà ẹ gbé lárugẹ. Èdè wa kò má gbọ́dọ̀ bàjẹ́ o, ẹ gbé lárugẹ. Ìṣe wa kò má gbọ́dọ̀ bàjẹ́ o, ẹ gbé lárugẹ. Ìwà wa ò má gbọ́dọ̀ bàjẹ́, ẹ gbé lárugẹ. Àwa ọmọ Odùduwà ẹ gbé lárugẹ. Èdè wa ò ní bàjẹ́, àṣà wa ò ní bàjẹ́, ìṣe wa náà kò ní bàjẹ́. Ẹ ṣé púpọ̀. Láì ní dènà pẹnu, mo fẹ́ béèrè láti apá tún mi ń bí yìí. Kí lorúkọ? Orúkọ mi ni Olúwaṣẹ́gun Olúwa. Olúwaṣẹ́gun Moyin Olúwa. Láti ilé ẹ̀kọ́ wo ló ti wá? Láti inú ilé ẹ̀kọ́. Láti ilé ẹ̀kọ́ community Olóko Mẹ́wàá Ìbàdàn. Olóko Mẹ́wàá Ìbàdàn. Ó tọ́mọ ọdún mélòó báyìí? Ọmọ ọdún 12 ni. Ọmọ ọdún 12 ni. Ọmọ ìlú bo ni ọ́? Ọmọ ìlú Ìtàkété ni mí. Ìtàkété. Ǹjẹ́ o lè sọ oríkì Ìtàkété ọ̀hún fún wa? Bẹ́ẹ̀ni. Ó yá mò ń gbọ́. Ọmọ mẹ́kun ìjẹran lóko, ọ̀ngbà àjèjì, ọmẹ́kun, ọmọ mi èso lù. Gbẹ́gbùdọ̀ sòlè, arẹwà okun, arẹwà okun, ọmọ okun rẹ̀rọ̀ sí mọ́ arẹwà okun bí.
tọ́ wàá gbó wàá tọ́. Mi ní Francis Emmanuel. Francis Emmanuel láti ilé ẹ̀kọ́ wo ló ti wá? Láti inú ilé ẹ̀kọ́ ọ̀pọ̀tún tí olóògbé mẹ́wàá Ìbàdàn. Olóòpó mẹ́wàá. Ọmọ ọdún mélòó ló tó? Ọmọ ọdún 13. Ọmọ ìlú bo ni ọ́? Èkìtì. Kí la ó ti ṣe yìí sí o Èkìtì kété àbí ṣé o lè ké koríki Èkìtì ó yá kìkì ń gbọ́. Ọmọ dúró sórí ìbàríjọ́, ọmọ lọ sórí òkun má bẹ̀rù, ẹ̀mọ́ ọmọ òkè méjì takọtabo. Takọtabo. Ọmọ òkè méjì takọtabo. Ó tiẹ̀ gbìyànjú ohun yẹn ò ní jọba láéláé o ṣeun púpọ̀. Tọ́ mo wá bọ́ sí apá òsì ní bí yìí àwọn gèlè àti fìlà abetí ajá yìí gan ó rè mí púpọ̀ ó rè mí yéye kí n sọ lẹ́kìtì wípé ó rè mí yéye. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Fèyí Daniela Àdùkẹ́. Àdùkẹ́ ọmọ Kẹ́hìndé. Ó tó ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 10. Láti ilé ẹ̀kọ́ wo ló ti wá? St. Richard Primary School. Ọmọ ìlú bo ni ọ́? Ọmọ Ọ̀ṣun. Ibo lọ́ṣun? Ó jà ń gbà náà. Ọmọ Ọ̀ṣun. Ṣé o lè kí oríkì Ọ̀ṣun fún mi kí n gbọ́? Kí lorúkọ tiẹ̀? Orúkọ mi ni Ìdáyé. Àwọn ọmọ méjì ló dé bá wa lórí ètò lónìí yìí o. Èjì rẹ̀ yìí ṣókun o. Ẹdújọbí ọmọ agbórí igi réferéfe. Ọkàn bá bí èjì ló wọlé tọ̀ mí wá. Ó wọlé alákìsà, ó sọ alákìsà tó nígbà aṣọ. Ìlú bo nìwọ náà ti wá? Delta State. Wọ́n ní ìpínlẹ̀ Delta làwọn ti wá. Kẹ́hìndé, ọmọ Kẹ́hìndé ó gbẹ̀gbọ́n àbí? Ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n ó faramọ́ Delta ìlú bàbá ẹ ṣe akúkúmọ̀ pọ́kùnrin lò. Nígbà tí Táíwò ó faramọ́ Ọ̀ṣun tí ṣe ìlú mọ́mì wa mọ́mì àti dádì iṣẹ́ ń gbọ́. Ìṣọ̀kan náà ni gbogbo ẹ̀ ló já sí. Lórí ètò yìí láì ní dènà pẹnu à ń bẹ̀rẹ̀ náà nìyẹn. Tẹ́ bá wò lójú pátákó wájú yìí ẹ rí i pé ìbéèrè 12 la ní ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Ìbéèrè nọ́mbà 12 láti kọ sójú pátákó fún yín. Nínú nọ́mbà 12 ọ̀hún 5 ẹ̀yin lẹ́tọ̀ọ́ láti mú nọ́mbà 5. Àwọn náà sì lẹ́tọ̀ọ́ láti mú nọ́mbà 5 láti St. Patrick. Wọ́n lẹ́tọ̀ọ́ láti mú nọ́mbà 5 nígbà tí ẹ̀yin community olóòpó 10 ẹ ní àǹfààní láti mú nọ́mbà 5 náà. Nọ́mbà wo lẹ mú? Olóòpó 10. Ẹ jẹ́ a bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Ó yá. Nọ́mbà ìkẹta tí ṣe nọ́mbà kínú? Nọ́mbà 3. Ó polówó ọjà fún mi ni o. A sì gbogbo wa lájọ mọ̀ pé ìpolówó ọjà ní àgúnmu òwò. Òun làgúnmu òwò. Tí o lè polówó ọ̀lẹ̀lẹ̀ àbí kí là ń pè ní ọ̀lẹ̀lẹ̀ gan? Kí là ń pè mọ́ínmọ́ín? Ọ̀lẹ̀lẹ̀ ni mọ́ínmọ́ín. Òní mọ́ínmọ́ín nítorí pé ibi tó ti wá ni o. Kí là ń pè? Ó yá polówó mọ́ínmọ́ín fún mi. Mọ́ínmọ́ín gbóná ti jiná o. Mọ́ínmọ́ín gbóná ti jiná o. Ó ti jiná o. Ṣé o fẹ́ bá ṣe onímì tó fẹ́ sọ? Bá a ṣe ń polówó mọ́ínmọ́ín nìyẹn. Ẹ̀gbọ́n mọ́ínmọ́ín gbóná ti jiná o. Mo bọ́ sí ọ̀dọ̀ àwọn St. Patrick. Kí ni báwo la ṣe ń polówó mọ́ínmọ́ín tàbí ọ̀lẹ̀? Ẹ gbá o. Ẹ wá ra mẹ́mẹ́ mi ti délẹ̀ o. Ẹ wá ra mẹ́mẹ́ mi ti délẹ̀ o. Irọ́ o. Mọ́ínmọ́ín elépo ọ̀lẹ̀ròdò. Mọ́ínmọ́ín ọ̀rẹ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń polówó mọ́ínmọ́ín nìyẹn. Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. Mọ́ínmọ́ín elépo ọ̀lẹ̀ròdò. Mọ́ínmọ́ín ọ̀rẹ́ ẹ̀kọ́ ó ti délẹ̀ o. Tọ́ ó kù yín. Nọ́mbà 35. Kí là ń pè 35? Ìkarùndínlógójì. Nọ́mbà ìkarùndínlógójì. Ó yẹ sọ síta. Ìkarùndínlógójì. Bẹ́ẹ̀ là á pè nọ́mbà karùndínlógójì. Ó ní oṣù kélòó ni oṣù
èrèlé. Láwọn oṣù Yorùbá, oṣù kan ń bẹ nínú oṣù yẹn tó à ń pè ní oṣù èrèlé. Oṣù wo ni? Ó yá kọrin oṣù tó wà nínú ọdún bá ṣe máa ń kọ. Bóyá kí n fún ọ tó bá kọ tó bá mú rin ń fún ọ. Kò wá máa kà lórí ìkẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Ó yá àwọn oṣù tó ń bẹ nínú ọdún. Irọ́ lédè Yorùbá. Kì í ṣe lédè Yorùbá. Táíwò, ṣé mọ̀? Ẹ pé kùn. Ẹ pé kùn. Mo fi bá yín lójú, mo fi bá yín mú. Bá a ṣe ń kọrin oṣù lédè Yorùbá. Ṣẹẹrẹ èrèlé ẹrẹ́nà, igbe èbìbí òkúdù, agẹmọ ògún ọ̀wàwà, ọ̀wàrà bẹ́lú ọ̀pẹ. Ṣé ẹ gbórin yẹn rí ni? Ẹ gbọ́ rí? Ó yẹ ẹ̀kọ́ kí n gbọ́. Igbe èbìbí òkúdù, agẹmọ ògún ọ̀wàwà, ọ̀wàrà bẹ́lú ọ̀pẹ. Bá a ṣe máa ń kọ́ nìyẹn lédè Yorùbá. Bá a wá ṣe kọ́ yìí, oṣù tá a bá ní pé oṣù èrèlé, èwo lóṣù èrèlé? Èwo lóṣù èrèlé nínú àwọn oṣù tá a kà á lẹ̀ yẹn, nínú orin tá a kọ yẹn bá a ṣe kọ́? Rárá o. Nígbà tá a ti kọrin Ṣẹẹrẹ èrèlé, ó túmọ̀ sí pé oṣù èrèlé lóṣù kejì. Kí lóṣù kejì? February. Ó yẹ pàtẹ́wọ́ fún mi. February lóṣù kejì. Ó yá ọmọ méjì, ó dọwọ́ yín. Mi gbọ́. 79 ìkọkàndínlọ́gọ́rin. Ó yá sọ bẹ́ẹ̀. Ìkọkàndínlọ́gọ́rin. Ẹ tún sọ síta. Ìkọkàndínlọ́gọ́rin. Ṣé ẹ mọ̀ tá à ń pè láròkò? Wọ́n ní àròkò pípa jẹ́ fífi nǹkan kan sọ̀rọ̀. Fífi nǹkan kan sọ̀rọ̀. Kí la fi ń sọ̀rọ̀ tá a bá ń pàròkò? Tá à ń pàròkò nígbà tá a bá fẹ́ fẹnu báyàn sọ̀rọ̀ gbarasa bẹ́ẹ̀ yẹn. Tàbí tẹ́ni tá a fẹ́ bá sọ̀rọ̀ tó jìnnà sí wa, a sì fẹ́ fọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí. Kí ni kankan? Rárá. Lẹ́tà. Àròkò lẹ́tà kí wá ló dúró fún? Oríṣi àròkò nìyẹn ní lẹ́tà. Ntí ìbéèrè yẹn sọ ni pé ó ní àròkò pípa jẹmọ́ fífi nǹkan kan sọ̀rọ̀ láì fẹnu sọ̀rọ̀. Nǹkan kan la fi sọ̀rọ̀. Àmì la fi sọ̀rọ̀. Àmì. Ó yẹ sọ bẹ́ẹ̀. Àmì. Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. Ó yẹ Móyin Olúwa. Ó kàn yín. Number 65. Ó jẹ́ ìkarùndínláàádọ́rin. Ó yẹ sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú, ẹ jẹ́ a kàn sí wọn lókè lọ́hùn. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa, ẹ ṣé gan. Ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. Ẹ ṣáà máa bá wa tẹ láìkì, ẹ máa kọ́mẹ́ntì, kí wọ́n ṣàlàyé ṣé o. Ẹ káàbọ̀ padà sórí ètò. Láti ilé ẹ̀kọ́ community olópo mẹ́ta, Móyin Olúwa mú ìbéèrè ìkọkàndínláàádọ́rin. Ìpolówó ọjà náà lè dálé lórí o. Ṣé o lè polówó ewédú fún mi kí n gbọ́? Ewédú ẹsẹ̀bẹ̀. Àwọn ọmọ millennium tí wọ́n gbọ́ nù. Ẹ máa pàtẹ́wọ́ fún. Ó ti ẹ gbìyànjú. Ó gbìyànjú lélẹ̀ ewédú ẹsẹ̀bẹ̀. Ó gbìyànjú ń kàn fún ọ ní ìlàjì mark ní ibẹ̀ ni. Ìlàjì mark ni. Nítorí pé kì í ṣe bá a ṣe ń polówó ẹ̀
tẹ́lẹ̀ ní gbọ́ bá ṣe ń polówó ẹ̀ eléwédú tokode ẹ máa bọ̀ ọkọ mi ló ń gbé èmi mọ̀ ń ta àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ẹ̀ tí gbọ́ yẹn rí àtẹ́bá dé ọ̀dọ̀ àwọn ìyá lọ́jà tó ti pẹ́ wọ́n á ní eléwédú tokode ẹ máa bọ̀ ọkọ mi ló ń gbé èmi mọ̀ ń ta àbí bẹ́ẹ̀ kọ́ ó yẹ pàtẹ́wọ́ fèmí náà ẹ pàtẹ́wọ́ fún mi o ó yá ọmọ méjì ẹ mú béèrè yín 57 kí là ń pè 57 ìkẹtàdínní ọgọ́ta 57 ìkẹtàdínní ọgọ́ta 57 ìbéèrè 57 sọ pé níbi ayẹyẹ wo ni a ti máa ń kọ irú orin yìí níbi ayẹyẹ wo la ti máa ń kọ irú orin yìí olúgbọ́n lọ ó sì fọmọ sáyé àrẹ̀sá lọ ó sì fọmọ sáyé olúgbọ́n lọ ó sì fọmọ sáyé àrẹ̀sá lọ ó sì fọmọ sáyé níbi ayẹyẹ wo la ti máa ń kọ orin yẹn sọ̀rọ̀ sókè ayẹyẹ kejì ayẹyẹ kejì kejì ní ìtúngbà ayẹyẹ tó ń jẹ́ bí eléèrí ayẹyẹ kejì ọmọ Kẹ́hìndé gbẹ̀ tọ́ ayẹyẹ wo ibi òkú ẹjọ́ ẹ pàtẹ́wọ́ fún àwọn títí olópò mẹ́wàá ayẹyẹ ibi òkú la ti ń kọ olúgbọ́n lọ ó sì fọmọ sáyé àrẹ̀sá lọ ó sì fi ọmọ sáyé tọ́ ẹ̀yin olópò mẹ́wàá 44 ìkẹrìnléní ogójì ìbéèrè kẹrìnlélógójì ẹni tó bá máa jẹ Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn ó gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí oyè kan ló ti kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìkan nínú àwọn oyè tí máa kà sílẹ̀ yìí ló ti kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó bá máa jẹ Olúbàdàn ti ìlú Ìbàdàn tàkọ́kọ́ ni mọ́gàjí agboolé ìkejì ni kábíyèsí ìlú ìkẹta ni olórí ìletò èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta ló kọ́kọ́ gbọ́dọ̀ jẹ kó tó di pé ó dé ipò Olúbàdàn olórí ìletò rárá o ó yá ẹ tún gbìyànjú sí i tọ́ oyè wo ló gbọ́dọ̀ kọ́kọ́ jẹ kábíyèsí ìlú rárá oyè tó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ ni mọ́gàjí àgbò ilé ló gbọ́dọ̀ kọ́kọ́ jẹ kí ni mo ló gbọ́dọ̀ kọ́kọ́ jẹ o mọ́gàjí àgbò ilé kó tó wá máa tò lọ títí tí ó fi dé Olúbàdàn ó yẹ pàtẹ́wọ́ fún èmi náà ó kàn ní 41 ìkọkànlélógójì 41 èwo ni òrìṣà àkúnlẹ̀bọ nínú àwọn wọ̀nyí Ògún Òjó Ìlẹ̀pa èwo ni òrìṣà àkúnlẹ̀bọ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ògún Òjó Ìlẹ̀pa Ògún ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ká tó tún máa tẹ̀síwájú ẹ jẹ́ a kàn sí wọn lókè lọ́hùn. ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ ṣé gan ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. ẹ ṣáà máa bá wa tẹ láìkì ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣe ẹ ṣé o. ẹ káàbọ̀ sórí ètò Mọ́yánolúwa ẹ̀yin ló kàn. nọ́mbà 43. 43 tó ń ṣe ìkẹtàléní ogójì. Gbogbo ọba ló ní àpèlé wọn. Ọba wo là ń pè ní Òṣemàwé tìlúbó? Ìkan nínú àwọn mẹ́ta tí mo fẹ́ dárúkọ yìí là ń pè ní Òṣemàwé. Òṣemàwé ni ọba ìlú Bo. Ení Oǹdó, èjì Àkúrẹ́,
ẹ̀ta Abẹ́òkúta. Ti ìlú Àkúrẹ́ Òsèmàwé ti ìlú Àkúrẹ́ rárá o. Mo ń gbọ́. Abẹ́òkúta. Ẹ ṣé kò ṣeé fi ṣe fàjẹ́ fún yín mọ́ nítorí pé wọ́n ti pe ìkíní pe ìkejì. Tìlú Oǹdó ọba ìlú Oǹdó là ń pè ní Òsèmàwé. Ó yẹ pàtẹ́wọ́ fún mi. Ọba ìlú Oǹdó là ń pè ní Òsèmàwé. Sọ ìbéèrè yín karùn-ún. Mi gbọ́ o, ẹ sọ̀rọ̀ sókè. 107 ìkẹtàdínláàádọ́fà. Ó yẹ sọ bẹ́ẹ̀ o. Ìkẹtàdínláàádọ́fà. Ìkẹtàdínláàádọ́fà ni pé kó sọ orúkọ àbíkú 5. Orúkọ àbíkú 5. Orúkọ tá a máa ń sọ àwọn ọmọ tó bá ń bí wọn tó ń kú tó ń bí wọn tó ń kú ní ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ tí ò dúró. Orúkọ àbíkú 5. Ó yá o. Ìyábọ̀ ló kìí ṣe orúkọ àbíkú o. Tọ́. Dúró jayé. Má lọ mọ́. Ó yá tó bá sọ méjì fún mi sí ó yá. Kò tiẹ̀ gbìyànjú ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ó tiẹ̀ gbìyànjú. Dúró jayé má lọ mọ́ kò sọ́kọ́ ọkọ́ nù. Rótìmí Bámitálẹ́ Ìgbẹ́kọ̀yí. Wọ́n tún máa ń pè wọ́n ní ajá. Wọ́n máa ń pè wọ́n ní ààtàn. Èrèdí tí wọ́n fi ń sọ wọ́n nírú àwọn orúkọ báyìí ni pé kán má lè lọ mọ́. Torí àwọn obìnrin míì wá ní ìkúnlẹ̀ 10, ìkúnlẹ̀ 11, kò sí kankan tó dúró nù wọn. Nígbà tí míì bá wá dé wọn ní alẹ̀ tán kò sílẹ̀ tá a sìn ọ́ sí, kò sọ́kọ́ tá a fi gbẹ́lẹ̀ tá a sìn ọ́ sí, ìmíì wọ́n pè lájá. Wọ́n nígbàgbọ́ wípé ní ìgbàgbọ́ àwa Yorùbá ni pé tí a bá ti ń pè wọ́n nírú orúkọ báyìí wọ́n fẹ́ràn àwọn orúkọ kórúkọ. Tí wọ́n bá ti ń pè wọ́n nírú orúkọ báyìí ó di dandan wọ́n ní lọ mọ́nù. Ojú àti àwọn náà wọ́n ní padà mọ́, wọ́n á wá dúró. Wọ́n làwọn òbí wọn ṣe máa ní wo bó bá tún kú lẹ́ẹ̀kan yìí kò sọ́kọ́ tá a fi gbẹ́lẹ̀ tá a gbé ọ sí. So orúkọ àwọn àbíkú nìyẹn. Ẹ ṣé púpọ̀. 94 kí là ń pè 94? Ìkẹrìnléláàádọ́rùn-ún. Ìbéèrè 450. Òun náà la fi ká gba ètò yìí ńlẹ̀. 94 sọ wípé kí ni ìyàtọ̀ láàárín ọ̀wẹ̀ àti àáró? Nínú àṣà ìranra ẹni lọ́wọ́ ló ti jáde wá. Ọ̀wẹ̀ àti àáró, kí ni ìyàtọ̀ nínú méjèèjì ẹ̀? Mo bọ́ sọ́dọ̀ yín. Ọmọ méjì, ọ̀wẹ̀ àti àáró, kí ni ìyàtọ̀ wọn? Ọ̀wẹ̀ náà ni. Ìwà àwọn méjèèjì ò yàtọ̀ síra wọn. Ẹ gbìyànjú. Ìwà ọ̀wẹ̀ àti àáró kò yàtọ̀ síra wọn. Ẹgbẹ́ lára àwọn àṣà ìranra ẹni lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá ní ọ̀wẹ̀ àti àáró ló wà. A máa ń bẹ ọ̀wẹ̀ ni. Ẹ mọ̀ dí tá fi máa ń bẹ ọ̀wẹ̀ láyé àtijọ́ tí àwọn iṣẹ́ tí àwọn bàbá ńlá wa tí wọ́n bá wá fẹ́ ṣe tó bá ti pọ̀ tí agbára wọn ò lè ka, wọ́n á bẹ ọ̀wẹ̀, wọ́n á bẹ àwọn èèyàn wípé kán wá bá wọn ṣiṣẹ́ yẹn. Àwọn èèyàn tó bá wá tí wọ́n wá bá wọn ṣiṣẹ́, àwọn tó wá bẹ̀ wọ́n níṣẹ́ yẹn wọ́n máa ń bẹ̀ wọ́n wípé àwọn fẹ́ kọ́ ilé yìí o, wípé kán lè bá wọn gbé dé òkè tàbí kán bá wọn wọnú igbó lọ láti lọ kógi tí wọ́n fẹ́ fi kan ilé yẹn tí wọ́n fẹ́ fi kan wá. Wọ́n wá bẹ àwọn ará àdúgbò lọ́wẹ̀. Wọ́n lè bẹ ọmọdé, àgbà, àtọkùnrin àtobìnrin ni wọ́n lè bẹ lọ́wẹ̀ yìí. Tí wọ́n bá sì ti bẹ ọ̀wẹ̀ yìí, ó túmọ̀ sí wípé ètò jíjẹ, ètò mímu, gbogbo àwọn tó bá wọn ṣiṣẹ́ ilé o lọ́jọ́ yẹn, àwọn ni wọ́n gbọ́ bùkátà yẹn tí wọ́n máa bá wọn ṣiṣẹ́ yẹn. Ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni a kì í san ọ̀wẹ̀ padà. Ṣùgbọ́n sísan ni àáró ń tiẹ̀ ó san padà ni. Ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe àáró ni pé ó lè jẹ́ pé àwọn akẹgbẹ́ mi lóbìnrin
bóyá ọkọ mi lóko wọ́n bá ti gbin àti gbin ẹ̀gẹ́ tó pọ̀ lọ jàǹtìrẹrẹ bẹ́ẹ̀ pẹ̀ gẹ́sẹ̀ ṣe pọ̀ lọ jàǹtìrẹrẹ ẹ mọ̀ pé àwọn baba ńlá wa nígbà yẹn àwọn ìyàwó ni wọ́n fi ń ṣiṣẹ́ àtàwọn ọmọ tí wọ́n bá bí ńgbà yẹn bí wọ́n bá ṣe bí wọn tó pọ̀ sí ni tó bá ti rí pé agbára wọn ò ka àwọn ìyàwó ilé wọ́n lè pe àwọn akẹgbẹ́ wọn àwọn ọ̀rẹ́ wọn wípé ẹ wá bá wa ṣe iṣẹ́ yìí wípé iṣẹ́ ta ní ṣe lóko ó pọ̀ gbogbo wọn bí wọ́n ṣe wà yẹn níkọ̀ọ̀kan bí oníkálukú wọn ni ó san àárò òun padà nígbà míì wọ́n á ní pé àárò tá bá ṣiṣẹ́ ní oko lágbájá lónìí ó di ní oko tàmẹ̀dò tá ti lọ ṣiṣẹ́ lọ́la sísan ni àárò padà àìjẹ gbèsè ẹ̀ sísan ni ẹni tára ẹ̀ ò bá yá gan tó bá ní pé wọ́n ṣiṣẹ́ lóko ẹ̀ lónìí ó wá dọ̀la tó yẹ kán lọ ṣiṣẹ́ lóko ẹ̀ lónìí lọ́la tó ní ara ẹ̀ ò yá yóò wá bí ó ṣe ṣe ni yálà kan fi títí ẹ̀ sílẹ̀ wípé nígbà tára ẹ̀ bá yá kó wá ṣe é ó di dandan ó gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n ọ̀wẹ̀ wọn yìí san ọ̀wẹ̀ padà ó yẹ pàtẹ́wọ́ fún mi o ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni tó adúpẹ́ o látàárọ̀ wípé àti àwọn St. Patrick àti community olóòpó mẹ́wàá gbogbo yín náà ni ẹ fakọyọ mo sì rí wípé ẹ gbìyànjú gidi gan ni ẹ gbìyànjú gidi gan nínú gbogbo ìgbìyànjú yín náà àwọn community olóòpó mẹ́wàá wọ́n ní àmì ẹyọ kan ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn o ẹ gbìyànjú wọ́n ní àmì ẹyọ kan nígbà tí St. Richard náà wọ́n ní àmì 1.5 ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yin náà fakọyọ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín láti iléeṣẹ́ tẹlifíṣàn African Children Network lábẹ́ àkóso bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà òun náà ní ká gbé eléyìí fún yín o pé ẹ ṣé púpọ̀ gan o pé a pè yín àti ẹ̀fífẹ́ ìwé pè yín ẹ sì wá a dúpẹ́ púpọ̀ mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà wípé wọ́n ṣe gan ni tẹ̀sí gbàdúrà fún ilé iṣẹ́ yìí wípé kò ní jóná African Children Network tó ẹ̀yin èrò ìwòran nílé lóko lẹ́yìn odi adúpẹ́ púpọ̀ ẹ ti rí bí gbogbo àwọn ọmọ yìí bí wọ́n ṣe gbìyànjú látàárọ̀ nǹkan kan ni mo fẹ́ kẹ́kàn ṣe fún wa ẹ bá wa share program yìí ẹ bá wa like ẹ tún bá wa subscribe ẹ ká lè máa rí yín bá kẹ́ lè máa ráwa náà bá nígbà gbogbo ètò náà ni Yorùbá wa lórí móhùnmáwòrán African Children Network ẹ ṣé púpọ̀.